èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò Amáṣọ́yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tó bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà àti ọkọ̀ bọ̀gìnì kan látọ̀dọ̀ àwọn Remimatics. Irú ọkọ̀ wo náà yà fún yín? Ìjàpá ni. Ọkọ̀ náà ni ọkọ̀ ọlọ́yẹ. Ọkọ̀ ọlọ́yẹ kó ṣáà ti lè gbé yín láti ibì kan dé ibòmíì. Ẹ ti ní kan lọ repo sọ́kọ̀ náà. Bẹ́ẹ̀ni dẹ́ẹ̀ tí gbà. Ó wù mí kí n gbé lọlé. Ó wù yín kẹ́ gbé. Ó wù yín gan kẹ́. Màá lè gbìyànjú láti gbé lọlé. Ẹ gbìyànjú láti gbé lọlé. Ó dáa Ọlọ́run bá kọ̀ lérí. Tí ẹ bá wà ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún bóyá ẹ ṣìgbérè mẹ́ta tẹ́ ẹ sọ èdè Gẹ̀ẹ́sì àbí èdè míì yàtọ̀ sí èdè Yorùbá ṣúlẹ̀ ètò tó bá ti di ẹ̀yìn ètò àfúnyín nílọ́po owó lọ́nà méjì. Tẹ́ bá ṣe àmúlùmálà èdè tẹ́ wà ní ẹgbẹ̀rún mẹ́wàá. A lè sọ pé kẹ́ máa mú sọ pé a lè kẹ́ máa mú lọ kẹ́ máa mú ẹgbẹ̀rún mẹ́wàá yẹn lọ. Tẹ́ bá yarí o tí ẹ fẹ́ dáhùn gbogbo ìbéèrè yín tó kù bẹ́ẹ̀ bá ṣe ń dáhùn owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè ẹ lè fi o kò ní débẹ̀ lágbára Ọlọ́run. Kí ló kọ́ yín? Orúkọ mi ni MUSA ABEEBULAI. Níbo lẹ ti wá? Àti ìlú Ọ̀tà mo ti wá sí ìlú Ọ̀tà. Bẹ́ẹ̀ni. Ẹ dẹ̀ tún máa padà sọ́tà lé ni. Bẹ́ẹ̀ni. Tó mo kúrò níbi iṣẹ́ láti wá sí Dubai. Sóò yẹn bá mi yọ sóò yẹn. Oya. Iṣẹ́ ò lẹ ń ṣe? Mo jẹ́ alámòjútó oko. Oko? Ẹ ń báyàn mójútó oko? Oko nǹkan ọ̀sìn ẹ̀jẹ̀. Nǹkan ọ̀sìn ẹ̀jẹ̀. Filẹ̀. Ẹ farabalẹ̀. Ẹ fi ara balẹ̀. Ọkọ̀ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ló lọ. Ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ṣì wà fún yín. Ẹ farabalẹ̀. Ẹ má pàdánù ẹ̀. Sórí so. Ẹ farabalẹ̀ gidi. Ẹ tí ì farabalẹ̀ náà. Ẹ farabalẹ̀. Ẹ ṣe báyìí. Ẹ farabalẹ̀. Ibi tẹ́ ti wá jìnnà. Ó dáa. Ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́ ń ṣe? Ọdún tó kọjá náà mo bẹ̀rẹ̀. Kí lẹ ń ṣe kó tó dìgbà yìí? Mo ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ kan tí wọ́n máa ń ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayélujára. Mi mọ̀ bí mo ṣe lè ṣàlàyé ẹ̀. Bá mi yọ bíkọ́sì yẹn. Mo ti ní kẹ́ ẹ farabalẹ̀. Ibi tẹ́ ti wá jìnnà ẹ farabalẹ̀. Ó dáa. Fún wọn ní ṣé wọ́n máa ń fi owó ránṣẹ́ sí yín látòkè òkèèrè? Bẹ́ẹ̀ni. Wọ́n máa ń fowó ránṣẹ́ sí yín? Kí ni wọ́n máa ń lò láti fowó ránṣẹ́ sí yín? Tap ní kẹ́ sọ fún wọn kíkọ́ máa lò látòní lọ. Tó bá ti fẹ́ fowó ránṣẹ́ sí yín ẹ lo tap send ìyẹn. Báwo náà ṣe máa lò? Ẹni kan gbà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wọn. Kàn gbà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wọn kọ́ lo Máṣọ́yìnbó gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé fún $20 àkọ́kọ́ tí wọ́n bá fi ránṣẹ́ sí yín jù bẹ́ẹ̀ lọ wọ́n máa dá tap send náà fún wọn padà ní $20. Ìyẹn dá gan. Wọ́n wà ní UK, wọ́n wà ní US, wọ́n wà ní Canada, wọ́n wà ní Australia, wọ́n wà ní UAE, wọ́n wà ní káàkiri. Ẹ jẹ́ kí kán lè fowó ránṣẹ́ sí yín. Ó dáa, ìjọba fi fún wọn ní ìbéèrè. Ẹ ṣé. Ó ní parí owó ẹ ní sùúrù o. Mo ti ní kẹ́ farabalẹ̀ o. Òǹkà wo lẹ mú o? Ẹ jẹ́ wò. 1110.
ìbéèrè ẹgbẹ̀rún kan ó lé ní àádọ́fà. mo mọ̀ mo ń gbìyànjú àti ìrántí ẹ̀ ni. ẹ má bínú. ẹ ṣe tẹ́rọ mi létí àmọ́ mo mọ̀ mo kàn gbìyànjú àti ìrántí ẹ̀. ẹ sọ̀rọ̀ sókè. ọgọ́fà ni ọgọ́fà. so àádọ́fà. dáàmì yọ sóyè. ẹ ká tẹ̀síwájú. ẹ̀yà. parí òwe Yorùbá yìí gbogbo ẹkún kọ́ ni àpẹẹrẹ ìbànújẹ́. gbogbo ẹ̀rín kọ́ ni àpẹẹrẹ inú dúdùn. bẹ́ẹ̀ ni. ìbéèrè ẹgbẹ̀rún kan lé ní. báwo lówó yẹn ṣe yé yín sí. mo gbọ́ wọ́n ní gbogbo ẹkún kọ́ ni ìbànújẹ́. àpẹẹrẹ ìbànújẹ́. àpẹẹrẹ ìbànújẹ́ ẹlòmíì máa ń pé á tí nǹkan máa ṣẹlẹ̀ sí tó jẹ́ nǹkan òjijì ó kàn ǹjẹ́ wọn máa jáde ní ojú ẹ̀ ṣe pé bóyá ó ń sunkún bọ̀ ó ń sunkún. dáàmì yọ bọ̀ tí. Ọlọ́run olùjọyẹ ká tẹ̀síwájú. gbogbo ẹkún kọ́ ni àpẹẹrẹ ìbànújẹ́ bíi pé bí ẹ ṣe sọ yẹ bóyá mo kàn ní mo bùn yín ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ báyìí ó ṣeé ṣe kó dùn mọ́ yín jù ìyẹn ò túbọ̀ sí wípé ẹ ti inú ìbànújẹ́ ṣẹlẹ̀ nígbà míì tí bá rẹ́rìn náà pé gbogbo ẹ̀rín kọ́ ni àpẹẹrẹ inú dídùn ó yá. ìbéèrè ẹgbẹ̀rún lé ní mẹ́rìndínlógún. jẹ́jẹ́ o mẹ́rìndínlógún. mẹ́rìndínlọ́gbọ̀n lé ní ẹgbẹ̀rún kan. kí ni ìyàtọ̀ láàrin àwọn àti àwọn àwọn mi ò mọ àwọn àmọ́ mo mọ àwọn. kí ni àwọn? wọ́n fi mú ẹja ní. àwọn yìí kò fi taratara yé mi. àmọ́ tẹ́ bá tọ́ mi sọ́nà ẹ̀ kí n. ẹ mọ̀ nǹkan tó ń jẹ́ àwọn. ẹ mọ̀ monitor lizard àlégbà. bẹ́ẹ̀ ni mo mọ̀. òun ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ ṣé. ọ̀dà. ẹ jẹ́ o 1107. ìbéèrè ẹgbẹ̀rún ó lé ní ọgọ́rùn-ún ó lé méje. ó dáa. kí ni Yorùbá ń pè ní àkúrun? àkúrun. àkúrun kí ni? àkúrun. ẹ mọ̀ àkúrun kí ni kí nǹkan kan run kí nǹkan run? àkúrun. kí ni kí nǹkan run? kí nǹkan run kó bàjẹ́. like yẹn mo gbọ́ o ṣùgbọ́n. ẹ ṣe olóòtú kí nǹkan run kó bàjẹ́ pátápátá. kí ni kú? kí nǹkan like. bá mi yọ like yẹn. kí nǹkan ṣe aláìsí. tó bá wá ní nǹkan jẹ́ àkúrun kí ló wá túmọ̀ sí? wípé nǹkan yẹn kò ṣiṣẹ́ mọ́. ṣé wọ́n fi like ṣe yín ni? filẹ̀. nǹkan dé bí kí nǹkan bàjẹ́. àkúrun kó bàjẹ́ pátápátá. àkúrun
bóyá tí èèyàn kan bá kú tí ò ní ipa tí ò ní bímọ tí ò sẹ̀ nípa láyé tó jẹ́ pé tó kọ̀ lọ bẹ́ẹ̀ tí ò sí èèyàn tó ń delédè kò ní ipa kan gbòógì tó ṣe tó ní nígbà tó wà láyé Ọlọ́run má jẹ́ ká ṣe káwa náà ká jẹ́ àkúhùn tó jẹ́ pé kò ní sí nǹkan kan tí wọ́n máa fi rántí ẹni yẹn. Jẹ́ ká fún wọn jọ. Ẹ ṣé olóòtú. Ìbéèrè 15,000. 15,000 ó dáa. Pa òwe 5 tó ní orí nínú. Orí mi yé o jà fún mi, ẹ̀dá mi yé o jà fún mi. Orí agbe ajà fún agbe, orí àlùkò ajà fún o, orí agbe ajà fún agbe, orí oya. Ó sápá mi lórí o. Ẹ wá mọ̀ kan, ẹyọ kan péré. Nísùn orí. Orí o fábí lówó, orí o ṣe tèmi níre. Mo ń rò nísùn ẹ̀jọ̀ sápá mi lórí rẹ̀. Wọ́n ní orí kìíní kọ̀ọ̀kọ́ ni. Orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́. Ṣé orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́? Ó kù 4. A kì í ṣe kíní kan sórí. A kì í fárí lẹ́yìn olórí. Ó di 2. A tún ní a kì í fi sórí sùn. A kì í fi iná sí orí òrùlé sùn. Ó di 3. Ó kù 2. Orí lalákàn fi ń sọrí. Ojú lalákàn fi ń sọrí. Ṣé kò ní tán báyìí ni? Ó kẹyọ kan. Bá mi yọ òkè yẹn. Àgbájọwọ́ la fi ń sọ̀yà o, jọ̀wọ́ kò gbẹ́rù dórí. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Eléjì gbẹ̀yìn dọ́tà padà gan. Ẹ má jáde ó kọjá bẹ̀ yẹn. Ẹ ní jẹ́ kọjá ẹ jẹ́ kí wo. 1032. Kejì lé ní. 1,30,2. Sọ orúkọ méjì tí a lè pe ọ̀rọ̀ yìí ní èdè Yorùbá. Potato. A máa ń pè ní òdùkú. A lè tún máa ń pè ní ànàmọ́. Ẹgbẹ̀rún. Okay. Ẹbí mi kọ́ ọkàn mi fẹ́ ràn yín lọ́wọ́ ẹ̀yin fúnra ara yín lẹ́yìn ṣé mo kọ̀ rọra ló báyìí ni pé kẹ́ ẹ máa dáhùn kí n máa ràn yín lọ́wọ́ ẹ̀yin fúnra yín lẹ́dẹ̀ wá ń ṣera yín o. Mo ṣègbìyànjú mo wá bẹ̀rẹ̀ látẹ̀gùn mú àmọ́ bó ṣe máa rí lélẹ̀. Mi ò mọ̀ ṣe bó ṣe máa wá rí nìyẹn payé máa wá fẹ́ ń ká oríṣiríṣi àrá ló ti sán oríṣiríṣi ìjì ló jà o. 1,000,000 àádọ́rin àti 2. Ìbéèrè 17 lé ní 1,000,000. Parí òwe Yorùbá yìí. Iṣu ẹni kò ní fi ní pọmọdé. Iṣu ẹni kò ní fi ní pọmọdé. Kó má ta. Ẹ ṣé. Tó bá jọmọdé ni ata ló gbin iṣu awù ata bó jágbà ni awù ata
iṣu ẹni ò ní fi gbọ́ ọmọdé kó má ta. láyọ̀. ṣe. ìbéèrè àádọ́rin lé ní ẹgbẹ̀rún kan. àádọ́rùn lé lẹ́gbẹ̀rún kan. kí ni ọ̀rọ̀ Yorùbá yìí túmọ̀ sí? ìpọ́n. kí ló máa ń pọ́n? ẹ̀jẹ̀ máa ń pọ́n. ẹ̀jẹ̀. $1,093. ìbéèrè kẹtàléní. ẹ farabalẹ̀ ẹ má sọ Gẹ̀ẹ́sì kankan, ẹ farabalẹ̀. ìbéèrè kẹtàléní àádọ́rùn lélẹ́gbẹ̀rún. kí ni Yorùbá ń pè ní agánrandí? agánrandí. 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 domi agánrandí. 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 mi ò gbọ́ rí. ẹ gbọ́ rí bá ń parí. lẹ́kù ní lẹ́kù tẹ́ bá lẹ́kù gangan ó wá ní lẹ́kù bíi kékeré báyìí tí ó máa wà tí wọ́n máa ń sé náà. ìyẹn ni wípé bóyá ẹ fẹ́ kí ewúrẹ́ wọlé lọ́sàn-án àbí kó wọlé ẹ máa ṣílẹ̀kùlẹ̀ ṣùgbọ́n ẹ máa ti àgọ́ràndì yẹn. ẹ ti mọ̀. $1,158. 150 150 ni kí ni 120 ọgọ́fà 130 àádóje 140 ogóje 150 àádọ́jọ. ìbéèrè kẹjọ ní àádọ́jọ lé ní ẹgbẹ̀rún kan. tí n bá bá yín sọ̀rọ̀ fún ìṣẹ́jú kan nísìnyí ẹ máa múlẹ̀ ní ṣùgbọ́n. ẹ jẹ́ ká máa ṣe lọ báyìí. ó yá. ìbéèrè kẹjọ lé ní àádọ́jọ lé lẹ́gbẹ̀rún kan. kí ni ìyàtọ̀ láàrin dòjé àti gọ̀ǹgọ̀? gọ̀ǹgọ̀. dòjé gọ̀ǹgọ̀ ló máa fi ń ká. ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. dòjé dàbí ọ̀bẹ. ó dàbí ó máa ń kọ́ báyìí. àbí akọ́rọ́ náà ni. tó máa fi ń gé àwọn nǹkan ìkòkò bí àgbà bí kí ló kọ ẹ ìkejì àgbàdo yìí ní ìrántí nǹkan tó máa fi ń gé lóko báyìí. ọkà bàbà. ló dà kẹfù. ìbéèrè tó gbẹ̀yìn lélẹ́yìí. ìbéèrè kejìléláàádọ́ta ìbéèrè kejìléláàádọ́ta lé ní ẹgbẹ̀rún. ẹgbẹ̀rún kan. kí ni ìtumọ̀ àkànlò èdè yìí fi àdàgbà rọ̀? ó wá bọ́ ìbéèrè tó gbẹ̀yìn. kéèyàn parí nǹkan. ibẹ̀ la wá parí ẹ̀ sí. kí ni. ó dùn mí wọlé ogun. ìbéèrè mi ló mọ̀ gbà ní. ṣé ẹ sì máa tó bá ṣe pé èló lẹ́rù pé ẹ máa mú kúrò níbi tẹ́lẹ̀. bí mo ṣe ń wò tẹ́lẹ̀ bí ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. 500,000. mo múra wá gan ni. àwọn ìkọ̀tọ́ lọ́run ló máa ṣẹlẹ̀ kò ti ṣẹlẹ̀. ìkọ̀tọ́ lọ́run tó
ìkọ́ tó lò máa ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kò sí kò tá a fẹ́ ṣe. kò sí nǹkan tá a fẹ́ ṣe tó dáa. máa gbà fọ́lọ́run. ẹ máa gbà fọ́lọ́run ẹni tí ò bá gba kádàrá gba kòrò. eléyìí wọ́n ní kẹ́ máa fi kọ nǹkan. ẹ ṣe. kẹ́ máa fi kọ nǹkan. omi leléyìí kẹ́ máa fi mu omi. àwọn monitex kìíní ni àwọn ń tà aṣọ ẹ bá wọn raṣọ kẹ́ bá wọn dòwò pọ̀ wọ́n ń ta aṣọ wọ́n ní ká fún yín ní aṣọ. eléyìí èèyàn wa kan ló kọ Samuel Ọlárẹ̀wájú ní orúkọ wọn ìrìnkèrindò Abísógun ni wọ́n pè ẹ máa kọ́gbọ́n ẹ máa kẹ́kọ̀ọ́ nínú ìwé yìí. ó ní nǹkan kan tẹ́ tún máa ṣe fún wa ìgbà wo lẹ forúkọ sílẹ̀. ó ti pẹ́ gan. ó ti pẹ́ gan láti ọdún tó kọjá láti ṣí torí ọ̀nà méjì lẹ fi lè wá sórí ètò yìí yálà kí n sọ pé kẹ́ wá kí n pè yín kí n bá yín sọ̀rọ̀ pé kẹ́ wá àbí kẹ́ forúkọ sílẹ̀ káwọn èèyàn mi mú yín pé kẹ́ wá bọ́n ṣe mú yín pé kẹ́ wá yìí ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ pé bí a ṣe mú àwọn èèyàn kan wá a wá wò pé jẹ́ kí agbára ìmúni wá sórí ètò kó wà lọ́wọ́ àwọn tó bá ti ń wá sórí ètò kó lè fín ká lè wẹ̀ ká yán kọ̀ọ̀kan torí ètò yìí ètò gbogbo wa ni a wá ti tẹ̀ lára àwọn orúkọ yẹn síbí ẹ kàn máa bá wa mú ẹyọ kan nú ẹ̀ a wá pè síta láti lè sọ fún ẹni yẹn pé tabadí ti fẹ́ gbóhùn sílẹ̀ o ẹ kà. Daniel Ọ̀tẹ̀jẹ̀ Adébánjọ. Daniel Ọ̀tẹ̀jẹ̀ Adébánjọ ẹ máa gbọ́ látọ̀dọ̀ àwọn èèyàn mi tá a bá ti fẹ́ gbóhùn sílẹ̀ wọ́n máa pè yín. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ kí a ṣe ètò tòní ọba. ẹ fún mi ní ìwé òwe yẹn. ìwé òwe wo ó ti tán nísìn wọ́n ń tẹ̀ lọ́wọ́ tán bá ti ókè yẹn bá mi yí ókè yẹn. kàló ní kí n sọ̀rọ̀. ẹ tẹ̀síwájú tẹ̀síwájú mo nílò ìwé yẹn gbogbo rẹ̀ ẹ tẹ̀síwájú. ẹ pẹ̀lẹ́ ó dáa nǹkan tí mo máa ṣe fún yín Ọ̀tàlẹ̀ ti wá ó jìnnà mo máa fún yín lẹ́gbẹ̀rún lọ́nà 100. ẹ ṣe ìwọ ló tún níbi dùgbò ẹ ṣe ìwọ. adúgbò lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ tí í ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ mi ò fẹ́ kẹ́ ẹ wá bí kó jẹ́ pé ẹ wá máa ronú lọ sílé pé ẹgbẹ̀rún lọ́nà 20 mi ò mọ̀ bóyá bẹ́ẹ̀ ṣe ìyẹn á lè dìbì kan ṣé ó dìbì kan ó di gan tó pọ̀ Olúwa ṣeun. Tí ẹ bá fẹ́ gbọ́wọ́ wa àbí ẹ fẹ́ kópa lórí ètò yìí ẹ jọ̀ọ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹrọ tẹ̀ fi wà ní sáà yìí. Ọlálẹ́kan Fábílọ́lá lórúkọ mi èjì ọba ní mí ọmọ òlàlẹ̀ ọmọ ajígbàgbà rìn arégbèdì sọ̀dọ̀ fi roko arégbèdì ọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlédè jí ọba kó tó dìgbà míì ire o pum ẹ̀gẹ̀ yìí kò gbọ́dọ̀ parun ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lá. Kamari, Masai Bombi, Kamari, Mama Soyimbo. Kamari, Masai Bombi, Kamari, Mama Soyimbo. Masoyimbo, Mase Soyimbo, Kalejo Malu, Yedemi Uso. Masoyimbo.